àràmàǹdà kan tún rèé o, ìbejì àràmàǹdà, ìbejì ìyanu, òun ni Mona Singh àti Sona Singh tí wọ́n jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè India. Àràmàǹdà ìbejì ni wọ́n nítorí pé àwọn méjèèjì wọ́n lè pọ̀ ní ẹ̀gbẹ́, ẹsẹ̀ méjì péré ni wọ́n sì láǹfààní láti ní. Bí ẹnìkan bá fẹ́ sùn tí oorun ò kún ẹnìkejì, ọgbọ́n tí wọ́n lè dáná ni pé kí àwọn méjèèjì kí wọ́n dùbúlẹ̀. Nígbà tí ẹnìkan bá fẹ́ yàgbẹ́ nínú àwọn méjèèjì, ìgbẹ́ gbọ́dọ̀ gbọ́n àwọn méjèèjì ni. Ìbàdí ẹyọ kan péré ni wọ́n sì ní ẹsẹ̀ méjì, ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìfún wọn ló sì fi jẹ́ pé ebi kì í sábà pa wọ́n nígbà kan náà. Òtítọ́ ni pé àwọn ìbejì eléyìí wọ́n láǹfààní láti ya, ṣùgbọ́n bí wọ́n bá gbìyànjú láti ya ara wọn, ẹnìkan yóò kú. Àwọn méjèèjì ti wá fi ẹnu kò wípé àwọn ò nílò láti yà, àbákú ńlá ṣe ewúrẹ́ bí àwọn ṣe fẹ́ wà tí di ọjọ́ tí àwọn ò fi jáde láyé ńlá àwọn ti wà yìí. Bí àwọn bá fẹ́ owó láti ṣe iṣẹ́ abẹ tí ó ya àwọn lè rí owó náà, ṣùgbọ́n ìgbà tó ti jẹ́ pé ẹnìkan yóò kú nínú àwọn fẹ́ràn ara àwọn débi kí ńlá àwọn ò sì fẹ́ ṣòfò ẹnìkankan nínú àwọn méjèèjì. Èyí làwọn fi pinnu pé ó tẹ́ àwọn lọ́rùn káwọn máa wà lọ báyìí títí láéláé. Wọ́n ní lótìtú àti lódodo ni pé ipò ìbànújẹ́ ni ipò táwọn wà, ṣùgbọ́n àwọn ti gba kádàrá, àwọn sì ti gba kodoro. Kódà kò bà àwọn nínú jẹ́ mọ́, kò sì dùn àwọn. Nígbà tí àwọn ṣẹ̀ṣẹ̀ gbọ́njú tí àwọn bá ara àwọn báyìí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni inú àwọn á máa bàjẹ́, ṣùgbọ́n bí àwọn ṣe wà yìí kò bà àwọn nínú jẹ́ mọ́. Kódà ipò yìí kò fi ara ru àwọn mọ́ nítorí wípé ó ti di mọ́lí sí àwọn lára. Bó tilẹ̀ jẹ́ pé ìrìn rírìn ó ní wọ́n lára, ṣùgbọ́n wọ́n ti gba kádàrá, wọ́n á sì máa gbìyànjú láti rìn. Wọ́n ti wá ní ọgbọ́n tí wọ́n fi ń rìn tí kì í fi ara ro wọn rárá nígbà tí wọ́n bá lọ sí ibì kan tí wọ́n bá dé. Àwọn méjèèjì kì í jà, wọn kì í ta, wọ́n nífẹ̀ẹ́ ara wọn, ohun kan náà ló sì máa ń sábà wù wọ́n. Kódà wọ́n fẹ́ràn láti máa wọ aṣọ kan náà. Nígbà tí wọ́n bí Mona àti Sona, ipò tálákùúta ni ìyá àti bàbá wọn wà. Ọgbọ́n tí wọ́n lè dá ni kí wọ́n kó wọn lọ sí ilé àwọn ọmọ aláìní tó jẹ́ ti àwọn àkàndá ẹ̀dá tó wà ní orílẹ̀-èdè India. Ibẹ̀ ni wọ́n sì ti dàgbà, kódà ibẹ̀ ni wọ́n ti lọ sí ilé ìwé. Nígbà tí àwọn ìbejì àràmàǹdà yìí tí wọ́n bá rìn lọ ní òpópónà ní ìlú wọn, àwọn èèyàn máa fi wọ́n sí awẹ́wà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn a máa fi wọ́n bú wípé irú àwọn ìbejì àgbákò lélẹ́yìí, tí aláboyún bá pàdé wọn lójú ọ̀nà yóò yà bàrá ni. Ọ̀pọ̀lọpọ̀ a sì máa rí wọn, a máa bú sẹ́kún. Wọ́n ní àwọn ìwúrí tí àwọn ń rí gbà kò ju àwọn ìwúrí tí àwọn ń rí gbà lórí ẹ̀rọ ayélujára lọ, nítorí wípé àwọn tí wọ́n mọ àwọn délédélé tí wọ́n jẹ́ ará ìlú àwọn, wọn a máa fi àwọn ṣe yẹ̀yẹ́ ni. Iṣẹ́ tó wù Mona àti Sona láti ṣe láyé òun ni pé wọ́n fẹ́ di gbajúgbajà akọrin. Lótìtọ́ ni pé àwọn ìbejì tó bá lẹ̀ pọ̀ wọn kì í sábà ní àǹfààní láti pẹ́ láyé. Èyí tó bá pẹ́ jù láyé nínú wọn ló máa ń sábà lò bí 20 ọdún. Ṣùgbọ́n bí àwọn eléyìí ṣe wà yìí, wọ́n ti di ọmọ ọdún 19. Wọ́n wá ní wípé àwọn ò ní dàgbà, àwọn ò ní dògbó. Èrò àti ìpinnu àwọn dókítà nìyẹn, kì í ṣe èrò àti ìpinnu Ọlọ́run tó dá àwọn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti fún àwọn ní ìmọ̀ràn wípé kí àwọn ya ara àwọn, ṣùgbọ́n bí àwọn bá gbìyànjú láti ya ara àwọn, ẹnìkan yóò ṣòfò ẹ̀mí nínú àwọn méjèèjì. Nítorí pé àwọn wá nífẹ̀ẹ́ ara àwọn ti pinnu pé bí àwọn ó ṣe máa bá lórí àbákú ńlá ṣe ewúrẹ́. Ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ àràmàǹdà, ẹ má gbàgbé láti follow page yìí kí ẹ sì bá mi share fídíò yìí. Tí nígbà mìíràn tá tún máa pàdé, ire o. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àyìndé Aláṣọ Òkè. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti bá wa ra ọjà láti ọjọ́ ìwá. Lágbára lọ́wọ́ Ọlọ́run, iná ò ní tán owó yín. Dáadáa ni a ó máa rí ara bára wa ṣe. Ní báyìí bóyá ẹ fẹ́ aṣọ òfì, bóyá ẹ fẹ́ fi ṣe ìgbéyàwó, ìkómọjáde, òkú àgbà, ìsílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ láǹfààní láti kàn sí Àyìndé Aláṣọ Òkè fún aṣọ òfì yín. Kò sí irú aṣọ yòówù tí ẹ bá fẹ́ tí a ò lè bá yín hun. Kò sí ibi yòówù tí ẹ wà tí a ò lè fi aṣọ yín ránṣẹ́ sí yín. Ẹ má gbàgbé o, gẹ́gẹ́ bí àlàyé àti òfin iléeṣẹ́ wa wípé àwa kì í bá kọ́sítọ́mà san owó delivery o. Kódà kó jẹ́ pé bọ́ńdù kan ni ẹ bá rà lọ́wọ́ wa, fúnra yín lẹ́san owó delivery yín. Àǹfààní sì wà nítorí pé ilẹ̀kùn iléeṣẹ́ wa ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá wo bí a ṣe ń ṣiṣẹ́
tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ láti wá ṣe ohun tí àwọn Haúsá ń pè ní ganniya fiji, ìròyìn tá fojúbà. Fún àwọn tí a bá fẹ́ kàn sí mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun lẹ̀ ń wò yẹn o. A máa retí yín o. Ire la máa bára wa ṣe. Ó dìgbà.